Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, kí Ọlọ́ba kó ṣàánú wa ni. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá come across video ẹ farabalẹ̀ kẹ́ wo video it's very important torí ara wa ni, because gbogbo àwọn information tá a máa ń fún yín yìí ó wà very important. Torí ẹ̀ la fi jẹ́ kí etí yín ó di sí gbogbo àwọn update tá a máa ń fún yín. Ọ̀rọ̀ nípa àwọn ajínigbé òun ni a tún mú wá eléyìí tó ṣẹlẹ̀ ní Lagos State. Ọlọ́run ló ní kí àwọn tí wọ́n wà ládùúgbò kí wọ́n jẹ́ ojúlala kan fi sọ́rí, because ààbò ara ẹni òun ni ààbò ìlú. Bí nǹkan tí àwọn bàbá wa tó máa ń wí ní àtijọ́ kọ́lọ́ ṣàánú wa. A dẹ̀ ti ṣe fídíò kan sẹ́yìn náà tá a ti jẹ́ ká mọ̀ wípé most of àwọn tí wọ́n ń wá tí wọ́n ń jiyàn gbé yìí, àwọn míì wá láti Sudan, àwọn míì wá láti Kenya, àwọn míì wá láti Chad, àwọn míì wá láti Niger. So because kọ́lọ́ ṣàánú wọ́n ní bí kulé ò bá pa ní tòde náà kò lè pààyàn. Because àwa ara wa náà a tún gbọ́dọ̀ kíyèsí ara wa, a gbọ́dọ̀ máa ṣọ́ra wa lọ́wọ́ lẹ́sẹ̀, because wọ́n ní àlejò kò lè máa di dúdú nínú kòkò, onílé yóò lọ́wọ́ onílé nínú. Gbogbo àwọn tí ẹ rí tí wọ́n dájókòó yìí tọ́wọ́ tẹ̀ yìí ní ìsìn tásìrí wọn tú, ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu wọn, ó fẹ́ràn ara wọn sọ̀rọ̀ ìlú tí wọ́n ti wá pẹ̀lú bí wọ́n ṣe wá fẹ́ sọ bísínẹ́sì jíjìyàn gbé, tán ṣe fẹ́ sọ di òwò níbi tí ó jẹ́ pé àwa tá a nílùú gan kọ́lọ́ ṣàánú wa ni. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu wọn, gbogbo bí ọwọ́ ṣe tẹ̀ wọ́n, àwọn ìwà tí wọ́n wù, because kọ́lọ́ ṣàánú wa ni. So ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ fídíò yìí ká wò ó. Ẹ wò ẹ má jà sùn mọ́ o, gbogbo àwọn ará àdúgbò sùn. Àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ará àdúgbò Jábẹ́. Ṣé rí i pé gbogbo wọn anybody ti wà lójú fò. Ibi ni Jábẹ́ nígbàpá CDA Ikorodu Lagos State Nigeria. Gbogbo àwọn fọ́rínà tó jókòó yìí bandit ni wọ́n o. Àwọn kan Sudan, àwọn kan Kenya, wọ́n ní níbẹ̀. Màá jẹ́ kó fẹ́ lóra wọn sọ kẹfẹ́tìrà yín gbọ́. Ẹ jọ̀ọ́ but eléyìí tá a wá ṣe yìí àsùnmọ́ o. Èní Sunday kí n dètè nínú ẹ̀ní kọ́ ni èní 7/6/2026 ọjọ́ keje oṣù kẹfà nínú ọdún 2026. Ṣé ti rí wọn mélòó ni wọ́n tún fọ́? Ó yá, you are from which state? You are from which country? Sudan. Okay, you are welcome to Nigeria. You are from which country? Sudan. Welcome to Nigeria. You are from which country? Sudan. Sudan. You are welcome. Yes, excuse me. You are from which country? Sudan also. You are welcome to Nigeria. Yes. You are from which country? Sudan. Welcome to Nigeria. You come Chad Republic. Welcome to Nigeria. You are from which country? Chad. Welcome to Nigeria. You are from which country? Chad. Welcome to Nigeria. You are from which country? Welcome to Nigeria. Okay, you are welcome. So we handle you over to government. Police have come already. Thank you. Ẹ wo, à ń pe ọ̀rọ̀ yìí lówè, ó ń náwó nù o. Ẹ wo, ẹ má jà sùn mọ́ o. Gbogbo àwọn ará àdúgbò sùn. Àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ará àdúgbò Jábẹ́. Ṣé rí i pé gbogbo wọn anybody ti wà lójú fò. Ibi ni Jábẹ́ nígbàpá CDA Ikorodu Lagos State Nigeria. Gbogbo àwọn fọ́rínà tó jókòó yìí bandit ni wọ́n o. Àwọn kan Sudan, àwọn kan Kenya, wọ́n ní níbẹ̀. Màá jẹ́ kó fẹ́ lóra wọn sọ kẹfẹ́tìrà yín gbọ́. Ẹ jọ̀ọ́ but eléyìí tá a wá ṣe yìí àsùnmọ́ o. Èní Sunday kí n dètè nínú ẹ̀ní kọ́ ni èní 7/6/2026 ọjọ́ keje oṣù kẹfà nínú ọdún 2026. Ṣé ti rí wọn mélòó ni wọ́n tún fọ́? Ó yá, you are from which state? You are from which country? Sudan. Okay, you are welcome to Nigeria. You are from which country? Sudan. Welcome to Nigeria. You are from which country? Sudan. Sudan. You are welcome. Yes, excuse me. You are from which country? Sudan also. You are welcome to Nigeria. Yes. You are from which country? Sudan. Welcome to Nigeria. You come Chad Republic. Welcome to Nigeria. You are from which country?
Chad, welcome to Nigeria. You are from which country? Chad, welcome to Nigeria. You are from which country? Welcome to Nigeria. Okay, you are welcome. So we handle you over to government. Police. When we open this gate, we saw two of them. They hide this way. Talk gossip. Yes, but they show you gossipy. Basheri won not sabai. On Sabologba. If you talk about lele. Let me show. If you not say lele. Why you start banu go by? On Sagbanu go. Banu go by. Okay. Àmọ́ méjì bí. Ede ìwé wa for bed. Aṣọ kámọ̀ ẹ yí padà, ẹ yí aṣọ yẹn padà. Ẹ yí aṣọ yẹn padà. Ìkọ́nà aṣọ wọn yìí. Eléyìí ò ṣe kámọ̀. Eléyìí ò ṣe kámọ̀. Kò ṣe kámọ̀. Ó fẹ́ jọ kámọ̀ ni. Ó lè ẹ mú mi sùn bẹ̀. Wọ́n ò ní ẹrù kankan bẹ̀. Ẹ bá wọn dùn. Ìkọ́ wa gba báyìí. Before they open that door. Bandit. Ó wá gbà bí. Ìkọ́ náà bọ́ Dubai. Ìkọ́ gba fẹ́ǹsì. Ó sá lọ. Ìkọ́ wa fò fẹ́ǹsì. Ìyẹn fò fẹ́ǹsì. Ìyẹn ni a rí iPhone 16 lọ́wọ́ ẹ̀. Èyí tó fò fẹ́ǹsì yẹn la rí iPhone 16 lọ́wọ́ ẹ̀. Ló gbà sá lọ. Àwọn kan lọ mọ́ wọn lọ́wọ́ lẹ́tà àṣẹmọ̀ pé wọ́n ìpọ̀dún nínú ilé àti mọ́ wọn márùn-ún jókòó wọ́n jókòó ayélujára kìíní lẹ́sìn tó gbéyà kàkà túlé wọn àti bá àwọn mẹ́ta nílé gé. Ẹ̀yà ẹja lọ ilé ẹja wọn nílé. Yorùbá ẹ lajú yìí o. Yorùbá gbogbo ẹ̀yin youth àsìkò rẹ fún wa o láti wake up o. Àwa la máa jà fúnra wa o. Ẹ má jà bára wa jà àwọn abọ́dọ̀ bàbá wa jà mọ̀ kọ́tà ṣe ìdídì wa ni ṣé ìdídì wa ni àwọn tó ń ka bá jàjà bá wọn jà àfà àwọn akọ́dọ̀ bàbá wa jà àwọn ọlọ́ba gba wa lẹ̀. Olórí ọ̀dọ́ neighbor ni. Okay. I am the youth chairman of this community. You are welcome, sir. I am the youth chairman of this community. Ẹ kájọ pa ọkọ̀ kájọ ṣe. We been training them for over 2 months. Ẹ má wọrí ìjọba gbogbo nǹkan tá a ṣe ìjọba Lagos state láwà Lagos state government ò fẹ́ nǹkan báyìí inú ìjẹ́ ìwọ́nu yàrá ẹ̀. Ẹ̀wọ̀nù ilé ló ń tó ti bẹ̀. Oúnjẹ àjẹ́ ìwọ́nu yàrá ẹ̀. Ṣé inú mi tó ń gbèrè? Inú mi tó ń gbèrè? Mílíọ̀n. Àwa la máa jára wa. Okay, òun yẹ ẹ̀yìn yan wa ẹ̀yìn ọmọ Nàìjíríà ẹ má fọ ẹ má jẹ yẹn lọ o. Lovers all over the world ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ ẹ̀yin ìjọba wa because àwọn tí wọ́n wá láti orílẹ̀-èdè Kenya, Chad, Niger State, Cameroon and co ṣe bá ní bọ́dà àbí because gbogbo ibi tó ń gbà wọlé land border ṣáà ń gbà wọlé kí ló fà á tó fi jẹ́ pé àwọn pípù yìí wọ́n rí bí wọ̀ wá lára kí ló ń ṣẹlẹ̀ ẹjọ́ ẹ̀yin ìjọba wa ẹ ṣàánú because gbogbo ilé báyìí sìn ó ti jẹ́ nǹkan tí ó ti ń ga ju ẹ̀mí wa lọ and then ẹ̀yin ìjọba ẹ̀ ti ń wòran púpọ̀ ẹ má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ mọ̀ ṣẹlẹ̀ tán kẹ́ tó mọ gbégbèsè because tó jẹ́ kí àwọn pípù yìí máa rí àyè wọlé sí wa lára ó ní pé ètò ààbò ó mẹ́ẹ̀ ní gbogbo àwọn borderland wa yẹn tí ètò ààbò tó bá jẹ́ wípé wọ́n mú ní ọ̀kánkúndùn tí wọ́n fi ṣeré tí wọ́n ṣe bó ṣe yẹ kéèyàn ó ṣe àwọn pípù yìí wọ́n ní máa ráàyè wọlé sí wa lára so kọ́lọ́ ṣàánú wa yín tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel ọ̀rọ̀ lẹ rí o ẹ tan notification bell yín ẹ comment ẹ jẹ́ ká mọ opinion tẹ̀yin náà lọ́dà comment section because ọ̀rọ̀ ìlú yìí ó jẹ́ nǹkan tó ń bá yẹn lẹ́rù so I appreciate the support you so far we love you all thanks for watching.